My dear, ẹ má paná o. Ṣé mọ̀ pé mi kì í gbádùn ẹ̀ tẹ́ bá paná? Ẹ tanná. Oh, ṣé nítorí jẹnajẹna tó mú yín lábẹ́lẹ̀ fi paná? Ó mú èmi náà last week. Akérèkọ́rọ́ skin ultimate mo lò ó dẹ̀ ti lọ one time. Akérèkọ́rọ́ skin ultimate. Ó dára fún jẹnajẹna, ifo, àlè ifọ́, kúrọ̀kúrọ̀, akérèkọ́rọ́, àwa làgbà, àwa ní bàbá. Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi Upon by Two ṣe wà lẹ́ni. Thank you for joining me. Títè ní ta fẹ́ sọ ó ti lálàkùà. Ó ti gẹ́gẹ́ torí pé kíni èyí tẹ̀ kí n fẹ́ gbọ́nà la fẹ́ sọ yìí. Yes, on point. On point ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. On point ló ṣe báyìí. On point ló ń sàwó báyìí. Yes. Ẹ ti rí title bó ṣe ń lọ. Èèyàn kan béèrè lọ́wọ́ mi. Sóyé yín, ó ní ṣé èèyàn lè lá obìnrin tó wà nínú oyún? Ṣé èèyàn lè lá obìnrin tó wà nínú oyún? Èèyàn tí ó béèrè léyìí definitely ó ti ń báyàwó rẹ̀ lá, àmì èyí tí ń bára wọn lá. Yes, ó ti ń báyàwó rẹ̀ lá òbò ẹ̀. Ìyàwó náà tún bá ọkọ rẹ̀ náà lá okó rẹ̀. Ní àwọn ìyẹn tó fi lè ń béèrè pé ṣé èèyàn lè lá. Like mo ti ní ẹ má máa béèrè question lọ́wọ́ yìí mi mọ́, but as a teacher màá sì sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ká tó mọ̀ tẹ̀síwájú. Akérèkọ́rọ́ skin ultimate ó sì ń tà ràyìnràyìn lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ fẹ́ là yìí náà abẹ́ ò gbọ́dọ̀ ní kúrọ́kúrọ́ kẹ́ mọ́ fẹ́ là. So ẹ get Akérèkọ́rọ́ skin ultimate. Ẹ máa rí nọ́mbà wọn. Then ẹ dẹ̀ lè visit wọn ní Akérèkọ́rọ́ house ní Oṣòdì BRD. Àjàsà ọjà command máa kọ nọ́mbà wọn. So ìyàwó rẹ̀ wà nínú oyún, oníṣẹ́ ò lè máa bá la. Like báwo lẹ ṣe ń ṣe tẹ́lẹ̀? Báwo lẹ ṣe ń ṣe? Oyún ò dífá. Oyún ò affect ìbálòpọ̀. Bẹ́ẹ̀ tó bá ti di pé ìyàwó ó ń express threatening abortion. Ìyàwó ń express threatening abortion. Ó ní wọ́n fi máa ń fi àyè kalẹ̀ fún pé irú obìnrin yẹn kó lọ ní bed rest. Then ìbálòpọ̀ seize ìbálòpọ̀, gbogbo nǹkan tó ń jẹ́ ìbálòpọ̀ seize ẹ̀ kó tó títí tí oyún yẹn fi máa kúrò ní risky stage. Tá a sọ wípé the first 3 months nìyẹn tó fi máa kúrò ní risky stage. Yes, so yé yín. But oyún tó jẹ́ pé it's normal, kò sí nǹkan tó ń ṣe yàyà gan strong. Yes, àwọn míì wọ́n strong débi pé wọn ò tiẹ̀ fún yín ní symptoms kankan. And ìbálòpọ̀ steady ni, kò sí nǹkan tó kàn. Style oríṣiríṣi ni wọ́n ti máa fún yín. Irú àwọn yẹn tó máa fi bímọ gan wẹ́rẹ́ ni torí wọ́n ti already ṣe exercise ìbálòpọ̀ dáadáa. So tó bá wà comfortable fún àtìyàwó ẹ̀ no problem. Tí ìyàwó wà comfortable fún àtìyàwó ẹ̀ nice. Tó bá wà comfortable fún wọn náà nice, no problem. But the only thing ni pé ẹ má blow into the OBO. Ẹ má fàtẹ́gùn sọmọ lọ́pọlọ. So yé yín bá. So in as much as ẹ ń care fún ọmọ, ẹ gbọ́dọ̀ care fún ara yín náà. So yé yín. So ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ pé séèyàn lè là bẹ́ẹ̀ tó bá wà comfortable pẹ̀lú ẹ̀, like don't even go there. Tó bá wò pé lílà yẹn máa affect ọmọ, don't even go there. Ọkàn èèyàn ni gbàgbọ́ èèyàn. So yé yín. Àwọn míì báyìí tó máa ti fi sọ́kàn pé kíní yóò ṣe mí o, tó máa ṣe kíní yẹn dẹ̀ máa ṣe wọ́n. Even kò ṣe pé bóyá nǹkan tí wọ́n ṣe yẹn ní problem because wọ́n ti fi sọ́kàn kíní yẹn padà máa ṣe wọ́n náà ni. So èyí tí mo ti wá fẹ́ mẹ́nu lé báyìí ó ní pé ẹ fẹ́ mọ̀ la. Ó ní strategy. Ó ní strategy. Like ó fẹ́ lá abẹ́ obìnrin tó nífẹ̀ẹ́. Like you are wasting your time. Ó fẹ́ lá abẹ́ obìnrin tó nífẹ̀ẹ́. You are wasting your time. Ó fẹ́ lá nǹkan ọmọkùnrin yẹn tó nífẹ̀ẹ́. Like you are wasting your time. Kò ní make meanings. Wọ́n máa ń lá àwọn tó nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n máa ń lára wọn. Àwọn tó nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n máa ń lára wọn. Like ọkọ àti ìyàwó là ń kọ́. Like o show ìfẹ́ ìyàwó rẹ̀ no show ìfẹ́ rẹ̀. Like ó sọ fẹ́ pé no, I don't like it, don't do that, I don't like it because ìfẹ́ yẹn ò tó. Ìfẹ́ èyí tó kù fún wa àtọ ìyàwó ẹ ni pé ṣé kíákíá kò dìde. Ẹ mọ̀ pé ẹ fẹ́ mọ̀ waste time ni. Àwọn tó nífẹ̀ẹ́ ara wọn, àwọn ni wọ́n ń la. Like ẹ fẹ́ bára yín la, ara gbọ́dọ̀ cool down. Èèyàn tó ń bá mi là yìí
yes èèyàn tí mo nífẹ̀ẹ́ ni èmi obìnrin náà mo fẹ́ ready láti gbádùn ẹ̀ tí ò bá sífẹ̀ẹ́ ń bẹ̀ lálákọ̀ọ́kọ́ ẹ mú fẹ́ yẹn wá ní àsìkò yẹn pé eléyìí mo fẹ́ gbádùn ẹ̀ wàá ní relax wàá ní láti relax pé kí ni mo fẹ́ gbádùn ẹ̀ bẹ́ẹ̀ pé rárá ìwé kèye kí ni wọ́n ṣe rárá just like obìnrin tó ńlá náà ni tó ń láti tọkọ ó ní láti nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ náà ní gbọ́dọ̀ nífẹ̀ẹ́ pé nǹkan tóbìnrin yìí ṣe mo like ẹ̀ mo fẹ́ràn ìyàwó mi mo ń gbádùn ẹ̀ nǹkan tó máa jẹ́ kó gbádùn rẹ̀ nìyẹn obìnrin náà pé mo fẹ́ràn ọkọ mi yes gbogbo nǹkan tó ń bá mi bí mo bọ́kọ mi ṣe mo fẹ́ràn ẹ̀ yes òun ló máa make sense òun ló máa rhyme òun ló máa wà interesting òun ló máa dùn yes kódà kó jẹ́ pé àwọn tí wọ́n sanwó fún ni tí wọ́n ń ṣe kíní yẹn èmi kan fún fẹ́ yabara ní o èmi ọkọ àti àwọn lèmi kọ́ o àwọn tí wọ́n sanwó fún tí wọ́n ń ṣe kíní yẹn owó tí wọ́n san fún wọn yẹn òun náà máa calculate láti jẹ́ kíní yẹn máa dùn mọ́ wọn so ẹ fẹ́ràn ara yín ẹ lè gbádùn ẹ̀ then meanwhile ẹ fẹ́ lá obìnrin ẹ ní láti mọ irú obìnrin yẹn is she clean ṣé kìí ṣe pé obìnrin tí yeast infections ń dà láàmú ni kí throat mọ́ lè ba èèyàn ẹ̀ torí mouthwash ẹ ní láti jẹ́rìí sí pé irú obìnrin wo lélẹ̀ ṣé wàá lọ máa fẹnu kó abẹ́ tó jẹ́ pé gonorrhea infection wà bẹ́ẹ̀ wàá lọ fẹnu lá gonorrhea discharge àbí wo obìnrin náà bí ọkùnrin yẹn ní gonorrhea wàá máa fẹ́ lọ ẹnu mọ́ lá kíní tí gonorrhea wà lórí ẹ̀ àbí tí syphilis wà lórí ẹ̀ fẹ́ lọ mọ́ lá like o fẹ́ transfer ẹ̀ sẹ́nu ẹ̀ àní ẹ need láti understand èèyàn tẹ́ ń bá deal not that everybody ó tó bá ti fẹ́ ní throat cancer not everybody when too much of infections so yẹn ó máa jẹ́ kí gbogbo cell tó wà níbi ọ̀nà ọ̀fun náà kó wà radical at the end of the one misbehave cancer dé nìyẹn kọ́ náà gbé wa lékè ẹ̀ like ẹ need láti check it out kò kí n ṣe gbogbo obìnrin tá a bá rí náà ètò gbogbo ọkùnrin tẹ́ bá rí náà kò ṣe ibi táwọn míì ní knowledge dé ó fẹ́ mọ ọkùnrin tó ní infections ó bá gbá nǹkan ọmọkùnrin ẹ̀mú báyìí tó pọ́n ròrò bí wèrè àti mọ̀ pé léyìí nǹkan ń bẹ lára rẹ̀. This is on point by 2 using my words for others.